Let me bring my evidence. Ẹ wò, kí lẹ rí? Mo bọ̀, ṣé ti rí? Esabod kí lẹ rí? Money sent. Ṣé ti rí? Mẹ́wàá ń ṣẹlẹ̀ o, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa. Nínú fídíò tí ẹ̀ ń wò yìí ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí, nítorí nínú fídíò tí ẹ̀ ń wò yìí lẹ́ ó ṣe máa gbọ́ bí Lizzy Anjorin bó ṣe tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ohun tí Tóyìn Abraham àti màmá Esabod ṣe fún òun. Ẹ̀yin èèyàn, ẹ farabalẹ̀ láti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀. Ẹ máa wo Esabod tó wá parọ́ mọ́ mi. Ẹ wo bí Esabod ṣe parọ́ mọ́ mi pé mo wá fún. Ẹ wo bí Esabod àti Gistlover bọ́n ṣe gáǹgì gbogbo àgbáyé against mi láìṣẹ̀ láìrò láìmọ̀ wọ́n rí. Gbogbo setup 2019 yẹn bọ́n ṣe àṣírí ẹ̀ lẹ́ máa gbọ́n bí. Esabod sì gba owó níbí báyìí. Ẹ máa gbọ́ o. Ẹ má gbàgbé pé ẹ jẹ́ kí n ṣáà máa play lọ. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n máa play lọ. Ẹ máa gbádùn show yẹn sìn. Àti débi. Wallahi, let me ọ̀rọ̀ to be easy for her. She like pushing people how to fight her battle. Mi ìdọ̀rẹ́ bí láti máa jáde nítorí ọmọ kan tí ó lè gbà ní fi ní 1 million gan ṣeré, half a million gan ṣeré. Ẹ tí nìkan tó ṣe ń dájà lẹ̀. O ti gbé speaker jáde kan máa gbé mi. Ọ̀tún ti gbàgbé wípé. Mo wà nínú oyún gbà tó ṣe show yìí. Mo wà nínú oyún. We paid. A máa ń sanwó ni. Toyin Aimako is highly dangerous to the car. Ẹ bí pé ta ló fún lówó ọ̀rọ̀ tó ń sọ yìí. Ẹ bá mi bí pé ta ló fún lówó ọ̀rọ̀ eléyìí tó ń sọ. Ṣé mọ̀ pé wá ìtorí ẹ̀ ń ṣorí kó tó believe rumor lórí social media. Wà careful. Kó má bàa ṣe ẹ̀dá tí ò ní dáríjì ẹ̀. Ẹ bèè lọ́wọ́ Esabod pé ta ló fún lówó yìí tó ń sọ yìí. Ṣé rí kó dídí ṣe pé fọ́tà mi ó bú ọ̀tá mi ó lọ́tà mi láhùn ó lọ́tà mi ò lè fowó bá òun ṣeré kó tó wá bẹ̀rẹ̀ show yìí inú show yìí straight show ó jọ gbé fọ́tò wa papọ̀ ni ẹ máa gbọ́ Ọlọ́run ló rán ẹ gbogbo iṣẹ́ tó ń ṣe ẹ máa gbà wá ẹ̀yin màlẹ́kà mi o. Láwọn pẹ̀lú Book of Moses tí mò ń lò pẹ̀lú agbára àwọn màlẹ́kà. Orí pé mo rún ẹ pa pẹ̀lú Book of Moses ẹ for the first time àwọn ọba aláyé orí ẹrún àwọn lọ́balọ́ba tó ti ń ṣe fún wọn ẹrún pẹ̀lú Book of Moses ẹ orí pé mo rún ẹbí yẹn rí pì mo rún ẹ pa ní kí òkú Fáráò wá ṣe show báyìí ní kó wá ṣe show bí Lizzy ṣe ń ṣe show ní kó òkú Fáráò máa bọ̀ tíṣe ọwọ́ ìbàdàn lójú ara ti jẹrà òun bọ́ sínú bedroom gbogbo ara òun ti jẹrà ọkùn níbi tára òkú Fáráò jẹrà dé òkú ọkọ ò le. Yahoo. Yahoo ọmọ mọ́là gan rẹ́rìn kíjí wàhálà ọmọ mọ́là rẹ́rìn àbókí rẹ́rìn Yahoo ṣe ń gbọ́. Ìgbógun rẹ̀ tó Jáwùsẹ̀ ìwọ wá Dáfídì Gòláyátì ó kọjú sí Dáfídì pẹ̀lú Dáfídì láwọn pẹ̀lú Book of Moses tí mò ń lò pẹ̀lú agbára àwọn màlẹ́kà Jáwùsẹ̀ ìwọ wá Dáfídì Gòláyátì ó kọjú sí Dáfídì pẹ̀lú agbára òkun ẹgbẹ́ wá pẹ̀lú orúkọ Ọlọ́run Lizzy wá tí ó gba ọmọ lẹ́yìn ẹ̀ tó kí a tó. Olórí burúkú ìgbà tẹ́mi dẹ̀ wá gbé tú abẹ̀lé èṣù wa ṣé mo ti ṣe ṣòfò fún Fáráò tó gba advert fún ẹ àwọn olórí burúkú tó máa ṣòfò ẹ̀mí tó máa ṣòfò ọmọ wọn tó ní kó wá máa polówó lẹ̀ ṣé ẹ jẹ̀bi bọ̀ àwọn tó patronize àwọn tó ń polówó fún ṣé wọn ò jẹ̀bi bọ̀ bí ọ̀hún ń tọ́ ṣé ẹ jẹ̀bi bọ̀ ẹ̀yin olórí burúkú ọlọ́tẹ̀ ẹ̀yin ẹni òfò lémi ló wú lára olórí burúkú àfowú náà owó orí burúkú tí kọ́sítọ́mà ẹ ọjọ́ òní kọ́sítọ́mà ẹ ṣe ẹ̀rọ owó kọ́sítọ́mà ẹ client òkú Fáráò tó ń tọ́ sára nú ayé